nílẹ̀ Yorùbá láwùjọ àwọn òṣèré tíátà obìnrin kan wà níbẹ̀ o. Adéníkẹ́ Gboyè ni o. Ó gbajúmọ̀ bíi ìṣáná ẹlẹ́ta pàápàá lásìkò tí wọ́n ṣe fíìmù àgbéléwò eré ọlọ́sọ̀ mẹ́tàlá ìyá ìbejì ọmọ aráyélé. Òun àti àwọn ajímájàsán gbajúgbajà òṣèré tíátà tóun náà ti filẹ̀ ṣaṣọbọra ni wọ́n jọ ṣe o pẹ̀lú àwọn àgbà òṣèré mi bíi olóyè àjèrè èṣùbíyì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ipa mánigbàgbé ni Adéníkẹ́ Gboyè ọmọ ìlú Òkùkù ní ìpínlẹ̀ Ọ̀ṣun kó nígbà náà lọ́hùn. Bẹ́ẹ̀ ṣáájú àsìkò pàpà ló ti jẹ́ àwọn òṣèré ńlá o tí obìnrin sì ṣe sinimá tiẹ̀ náà dáadáa tó fi kọ́ gbogbo mùtúmùwà lẹ́kọ̀ọ́ tó yè kooro. Ṣá o ìyá ìbejì ọmọ aráyélé sì wà láyé o kò mà tí ì kú ṣùgbọ́n lórí akitì àìsàn ló wà o. Màmá náà ń ṣàárẹ̀ gidigidi. Báwo gan ni àìsàn ṣe kọlù? Ìbéèrè ńlá. Ṣé nítòdodo Níkẹ́ Gboyè ṣàbíamọ lóòótọ́ o ṣùgbọ́n méjì péré ni Ọlọ́run ọba ṣẹ̀dá fún un. Méjì ọ̀hún pàpà èyí tí ṣe ọkùnrin tó súnmọ́ gidi bíi káṣọ ọrùn ní àìsàn kọlù lójijì. Wọ́n ní kíní kan báyìí ni ó wú sí i nínú ọkàn ẹ̀. Níbẹ̀ gan ni ìdààmú ayé ti ṣẹ́rí wọlé o kí ológìsì tó ṣe ọmọ tó ń tọ́jú Adéníkẹ́ òṣèré tíátà bẹ̀rẹ̀ àìsàn ní gbogbo owó bá tán ní kẹlẹ́ o tí àìsàn ṣe bẹ́ẹ̀ tí ò tán níkùn àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀. Ìdààmú àìsàn burúkú yìí náà ni ó kọ́ ilé ìdààmú sí gbajúmọ̀ òṣèré tíátà yìí lára ní ìyá ìbejì ọmọ aráyélé bá dẹni tí ó ní ìtọ̀ ṣúgà bẹ́ẹ̀ ló tún ní hypertension pẹ̀lú ìyẹn àìsàn ẹ̀jẹ̀ ríru. Orí ìkejì àìsàn yìí náà ló wà o kí ọmọ ẹ̀ tí ó ti tó ẹni ọdún 52 ìyẹn 48 ẹni tí kò bá máa tọ́jú ẹ̀ lọ́wọ́ àṣálẹ́ báyìí fòṣọ́lẹ̀ kú lójijì ni ọ̀rọ̀ bá dìkàyà o tí wọn kò lè tẹ̀sán fún òṣèré tíátà yìí. Nígbà tó sì gbọ́ ikú àtọ́ọ̀lì òṣèré tíátà kan tí irúfẹ́ àìsàn tó ń ṣe ọmọ ẹ̀ náà ń ṣe èyí gan náà ni wọ́n ló mú dìgbò lulẹ̀ o nígbà tí ojú ra mú pé ṣé bí ọmọ tòun náà yóò ṣe kú rèé níwọ̀n ìgbà tí àìsàn tó pa àtọ́ọ̀lì ti mú un lọ bó ṣe di ẹni tí wọ́n ń gbé kiri nìyẹn o. Látìgbà náà ni wàhálà ti dé o. Ilé tó kọ́ ti lọ sí ilẹ̀ tó rà pápá ti di ohun àmúpìtàn. Ẹbí ti náwó àwọn alápapà kò fi sílẹ̀ nígbà kan. Lára àwọn òṣèré tíátà bíi Fọlúkẹ́ Dáramọ́lá náà ti sa ipá tiwọn o àti àwọn míì bíi Saheed Balógun ṣùgbọ́n ìrànlọ́wọ́ ọmọ Nàìjíríà ló kù tí ìyá ìbejì ń wá o nítorí kò síbi tí ó lè forílé mọ́ bẹ́ẹ̀ ni kò sí ilé tí ó lè máa gbé kò sí owó tí ó lè máa fi gba ìwòsàn bẹ́ẹ̀ òwò tí wọ́n ń kó rà fún gọbọi ni o pàápàá yìí tí ó ń dá làákàyè ẹ̀ padà. Ẹ má jẹ́ kí n la gbogbo bàtó là mọ́lẹ̀ tán ọ̀rọ̀ rèé o látẹnu ìyá ìbejì ọmọ aráyélé àti ọmọ ẹ̀ tó ń kún un lọ́wọ́. ẹ máa kó kalẹ̀ orúkọ ilé ìpò rẹ fáwọn tó ń wò yín báyìí orúkọ yín mà. wọ́n ní kí lorúkọ yín. màmá orúkọ yín náà ni mo fẹ́ bá wọn sọ. ó yẹ sọ̀rọ̀. ẹ ṣé gan orúkọ mi ni Níkẹ́ Adéníkẹ́ Gboyè ìyá ìbejì ọmọ aráyélé. Màmá àìsàn yìí ti ṣe yóò tó gbà wo ṣe lè rántí. kìnìyàn ṣe wá gbé láti ilé tó ti ń ṣe yín àbí ó ti bẹ̀rẹ̀ kí ni nǹkan tó ń ṣe yín gangan. sọ̀rọ̀ ẹ̀sán kan tó ṣe kí ló ń ṣe yín gangan. àrí pé hamas ohun àfẹ́ mẹ́tàn wá láti rẹ̀ síwájú tí ó gbé wá di oríṣiríṣi. tó ń mápá kan àtẹsẹ̀ kan. ọlọ́run tẹ sí ẹ̀jẹ̀ kó dé kù. ọlọ́run gba. Màmá kí ni ẹ fẹ́ gan báyìí kí lẹ fẹ́ gangan kí lẹ fẹ́ kí lẹ fẹ́. bá kí wọ́n náà ṣàánú mi kí n ṣàánú kí n pẹ́. mo ìmọ̀ lórí fún mi tọ́jú o. káwọn ọmọ Nàìjíríà ṣàánú yín lọ́rọ̀ yìí lọ́wọ́. káwọn ọmọ Nàìjíríà kí wọ́n dìde kí wọ́n ràn wá lọ́wọ́ nítorí pé ilé bíbí àti kárísì ẹ̀ dìde ọsibítù àwọn òṣèré ẹni pé iṣẹ́ ìdásílẹ̀ lọ́dún tó ti pẹ́ wá jẹ́ pé à ń bẹ̀ wọ́n kí wọ́n ràn wá lọ́wọ́ wọ́n ràn àwọn gbogbo irú àwọn bẹ́ẹ̀ torí ẹ̀wọ́ àti ọdún tàti láti bí 60 years plus tàti ṣiṣẹ́ pé náà ni orú nǹkan náà kan dẹ̀ tún ràn wá lọ́wọ́. Màmá ọmọ olúbo ní mà ọmọ olúbo ní. ẹ ràn wọ́n lọ́wọ́ ẹ ràn wọ́n ní kẹsùn òyìnbó ìlú wo ni yín. ẹ ràn wá lọ́wọ́. ìlú wo ni yín ìlú wo ni yín ọmọ ìlú wo ni yín. látọ̀tún Ọ̀ṣun nílùú Ọlọ́ṣun. ìlú wo lọ́ṣun ìlú wo lọ́ṣun.
ìlú wo Ọ̀ṣun state. àní kí lórúkọ lu yín grandma. Òkùkù ilé orin ọlá. Òkùkù nílùú yín. ẹ rántí òkùkù. ó yá grandma ẹ dáwọ́ ọmọ òkùkù ní. láti pé kí a fi hàn yín pé tó ibi tí nǹkan tó ń ṣe ìyá àbèjì ọmọ aráyé le bó ṣe rí rèé o ẹ̀yin náà ti rí wò tí pé ẹni 70 ọdún yẹn 70 years wọ́n ṣe ń gbẹ́nu lé díẹ̀ ni ṣùgbọ́n lára nǹkan tí ó affect wọn wọ́n ní bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ wọ́n ní àìsàn ẹ̀jẹ̀ ríru àti diabetes ìyẹn ìtọ̀ ṣúgà ó ní ohun tí ó fa sábà bí ó ṣe di pé bí ó mú apá kan ó mẹ́sẹ̀ lẹ́mí mọ́ lọ sọ́nà tó fi wọlé kí ló fà á báwo ló ṣe dé bí kí ni ìyànjú táwọn ẹbí gan ti gbà eré òun náà ti sá lára àwọn tó ń jẹ́ members wọn tó ń ṣe theatre àwọn náà ti pè ta ló dèrò lọ́wọ́ sí wọn ipa ogun ni arábìnrin Folúkẹ́ Dáramọ́lá ipa ogun ló kó kí ni wọ́n lè lọ́wọ́ lọ́wọ́ àwọn Latin àwọn Ọ̀gá Bello àwọn Fẹ́mi Adébáyọ̀ àwọn Ọdúnládé Adékọ́lá tí wọ́n ti làmì lákàrí pé àwọn tí wọ́n fi iṣẹ́ òun lélẹ̀ náà rè ṣùgbọ́n tí ó kù. Adérónkẹ́ lórúkọ mi. báwo lè jẹ́ sí màmá. èmi ni àbígbẹ̀yìn màmá èmi nìkan ni survive child ọmọ ọkọ ṣoṣo tó kù. tán ní mélòó ní tẹ́lẹ̀. méjì ni wá ìkan kú ní August èyí tó jẹ́ àkọ́bí wọn ó kú ní August ló kulẹ̀ fa àìsàn yìí tó fi le tó báyìí gangan so àtìgbà tó ti kú náà ni gbogbo nǹkan ti dàrú. ọkùnrin lẹ́ni àbí ọmọ ọdún mélòó nígbà tó kú. ọmọ 48 years ọdún méjìdínláàádọ́ta so èmi nìkan ló kù báyìí ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé Ọlọ́run fún wọn ní àwọn ẹbí tó dáa àwọn ẹbí màmá àwọn ni wọ́n ràn mí lọ́wọ́ àwọn náà ti ń bá mi gbé láti ìgbà yẹn ṣùgbọ́n bí gbogbo ẹ̀ lọ tó bá ṣàyà tó bá dìgbà kan ó di dandan màmá gbọ́dọ̀ padà wálé àmọ́ ilé wo náà fẹ́ dé sí kò sílé owó hospital kì í ṣe owó kékeré owó tí àwọn ẹbí wọn ná lé wọn lórí kì í ṣe owó kékeré owó tán fi ń ra oògùn bíi 200,000 ní agbára èmi gangan ò gbé ìdí nìyí tí mo ṣe gbà láti gbé màmá síta wípé káwọn èèyàn ràn wá lọ́wọ́ torí nígbà kan rí a ti pariwo síta Folúkẹ́ Dáramọ́lá dìde ó ràn wá lọ́wọ́. òṣèré tíátà bíi tiwọn. òṣèré tíátà ẹgbẹ́ wọn Folúkẹ́ Dáramọ́lá ó dìde tiwa ó ràn wá lọ́wọ́ Saheed Balógun ó ṣẹ̀wọ̀n bá agbára ẹ̀ tó lè ṣe. Kọ́lá Agídá àwọn náà ṣe wọ́n ṣẹ̀wọ̀n bá agbára tí Ọlọ́run fún wọn láti ṣe. Mr. Aláàfin jẹ́ president nǹkan ẹ̀ kàn sí wọn ni. a pe nọ́mbà wọn ò gbé àríyàn kankan ju àwọn mẹ́ta yìí lọ pẹ̀lú àwọn tọ́lọ́run mọ̀ tí wọn ò forúkọ wọn hàn àwọn tọ́lọ́run mọ̀ tọ́lọ́run lò fún wa bí oní 5,000 oní 3,000 oní 5,000 tí ò níye nígbà náà lọ ṣùgbọ́n báyìí a tún ti nílò ìrànlọ́wọ́ ìyẹn ló jẹ́ ká bọ́ síta. a ti gbọ́ pé màmá ò lè sọ̀rọ̀ ńgbà kan tí wọn ò tiẹ̀ lè ṣe kankan rárá ṣé bẹ́ẹ̀ ni. bẹ́ẹ̀ ni o ó wọ́ọ̀sì débi pé wọn ò lè dìde wọn ò lè sọ̀rọ̀ wọn ò lè ṣe nǹkan kan mọ́. December 28 báyìí. gbogbo December 28 29 31st orí bẹ́ẹ̀dì náà wà orí bẹ́ẹ̀dì òun ni wọ́n wà ní gbogbo December 28 29 30 31st on the 1st tí gbogbo ayé ń dunnú orí bẹ́ẹ̀dì náà wà ṣùgbọ́n Ọlọ́run yọ̀ǹda àbúrò kan fún wọn tó ṣe pé kò wọ́n ní àwọn Yorùbá máa ń sọ Yorùbá kan wọ́n ní kò lè burú láyéláyé kó má kúyàn kan mọ́yàn èmi náà rí mo rí i pé ẹni tọ́lọ́run yàn ni wọ́n gbìyànjú ṣùgbọ́n ibi tó kù sí ló kù sí. ní báyìí sì tó wá rí báyìí kí lè fẹ́ gbọ́ngàn níbo ló kù sí gan. ìrànlọ́wọ́ bí màmá ṣe máa rí lé gbé torí màmá ò lè máa gbé bí lọ títí láéláé tó bá tún wá rí lé gbé àti máa lágbára láti máa ra àwọn oògùn yìí lọ ń kọ́. oògùn tẹ gbé tẹ kó jáde báwo àwọn oògùn ṣe jẹ gan. àwọn oògùn onward yìí òun ni wọ́n fi ń ṣètọ́jú àbí greenwood yìí àwọn òbí greenwood yìí òun náà fi ń ṣètọ́jú wọn bí àwọn oògùn yìí ṣe wà yìí ìkọ̀ọ̀kan ẹ̀ tó wú ẹ̀ kéré jù òun ni 10,000 yìí tó wú ẹ̀ kéré jù nínú àwọn oògùn yìí òun ni 10,000 bó ṣe wà yìí ó ní 17,000 ó wà nínú ẹ̀ ó ní 17,000 ó wà nínú ẹ̀ bó ni mo ti fẹ́ lágbára gbogbo eléyìí bó mo ti fẹ́ rówó tí mo fẹ́ fi máa ra gbogbo àwọn nǹkan báyìí bó ṣe ń tán ni wọ́n ń replace ẹ̀ bó ṣe ń tán náà ń replace ẹ̀ tí n bá wá gbé kúrò ń bí ibo mo ti fẹ́ rówó ta ló fẹ́ bá mi ṣe ta ni mo fẹ́ dojúkọ ìdí nìyí tí mo fi bọ́ síta o
ẹ dákun ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ ràn mí lọ́wọ́ ẹ̀yin náà ò ní fàìsàn. oògùn tí wọ́n kó dání ta ló lè tẹ́lẹ̀. àbúrò wọn alájà ọjọ́ra Ọlọ́run ra gbogbo eléyìí o. tí wọ́n wà lọ́dọ̀ wọn báyìí. àwọn ọ̀dọ̀ wọn náà wà báyìí àwọn náà ń bá mi tọ́jú wọn wọ́n ti dọ́dọ̀ wọn láti on the 28th of December náà ti wà ń bí at on the 28th of December òun náà ti wà ń bí tán ti ń bá mi tọ́jú wọn bí oògùn kan ṣe ń tán náà tún ń rà mí. a ṣe gbọ́ pé mẹ́mórì lọ pé òun ti ẹ̀rọ ti nǹkan mọ́ lára tẹ́lẹ̀. wọ́n rántí nǹkan mọ́ ló dá gbogbo àwọn ọmọ ṣùgbọ́n nípasẹ̀ àwọn oògùn báyà tágbára Ọlọ́run lò wọ́n fún mi ní ìwọ̀nba ọ̀rọ̀ tẹ́ gbọ́ tí wọ́n lè sọ yìí àmọ́ tí èèyàn bá wá rí ìlò fún ọmọ ẹ dákun kí ni evidence pé Olúwa ò tún ní padà sí ní tó tún wọ́ọ̀sì jù báyìí lọ ìdí nìyí ohun tí mo fi jáde o. so báyìí sì ti ọ̀nà lè pè yín sí ẹni bá fẹ́ ṣe ìrànlọ́wọ́ ẹ fún wa ní nọ́mbà yín àtàkà nọ́mbà tí wọ́n lè sanwó sí fún màmá láti lè fi ràn wọ́n lọ́wọ́. nọ́mbà mi rèé 090 20 39 18 85 tàbí 081 37 88 27 78. ẹ fi àká nọ́mbà sí ẹ fi àká nọ́mbà sí àká báńkì wọn náà lè sanwó sí ẹ fi. àkáǹtì nọ́mbà wọn náà lè fi lẹ̀ ẹ fi nọ́mbà mọ̀mọ́ náà lẹ̀. bóyá. Account number 00 wọ́n bọ̀ 00 334 bóyá 34 85 71 48. báńkì wo Access Bank. orúkọ tó wà ń bẹ kí lórúkọ tó wà ń bẹ. Adéníkẹ́ Gbóyè. ló wà ń bẹ ẹ pè lẹ́ẹ̀kan sí ẹ pè lẹ́ẹ̀kan sí Access Bank. 00 34 85 71 48. Access Bank amakwara Access Bank. amakwara post ẹ so gbogbo ẹyin tí ẹ láǹfààní láti máa wà ní àsìkò yìí òun náà ni ẹ ti gbọ́ yẹn gbogbo ìrànlọ́wọ́ tí kálukú náà bá lè ṣe láti lè fi ran gbajúmọ̀ òṣèré gbajúgbajà òṣèré yìí lọ́wọ́ láti lè fi dìde tí wọ́n á lè sọ̀rọ̀ wọ́n á lè rìn wọ́n á lè ta kébé padà màmá sì ní ara o àrà pọ̀ lọ́wọ́ tó fẹ́ dá o àrà wà dáadáa àrà wà tó lè dá pẹ̀lú ògo Ọlọ́run sì bá gbé wọn dìde gbogbo ìrànlọ́wọ́ tí kálukú náà bá ṣe àníṣe lásán àwa náà máa bá níbi tó dáa àwa ní fírú ẹ̀gbá o láti ẹ̀gbọ́ pé màmá kọ́lé agbópa àwọn náà nídìí iṣẹ́ tíátà ìyàwó náà ṣe dáadáa kí ló ṣẹlẹ̀ sílé tọkọ ń gbà yẹn. ẹ ṣé mo dúpẹ́ tòótọ́ ni màmá náà rí gbà ló ń gbà náà ṣùgbọ́n ń gbà tí àwọn alágbára tí ò sí nǹkan kan mọ́ táwọn alágbára gbé agbára dé àwọn ọmọ onílẹ̀ gba ilẹ̀ padà o àti ìwọ̀nba tí màmá ṣe sórí ẹ̀ àti kan kò sí ìyí tí màmá alágbára láti gbà padà di bí mo ṣe ń sọ̀rọ̀ yìí ṣùgbọ́n n tí mo rí ń bẹ̀ ni pé àìságbára ni tágbára bá wà ó ṣeé ṣe kí wọ́n lè jà fitafita ńgbà náà kan rí gbà padà ṣùgbọ́n nígbà tí ò ságbára mọ́ kò sí tí wọ́n lè ṣe n tó fà á tí. ọmọ olúbo ni ìyá gan. ọmọ Òkùkù l'Ọ̀ṣun state Òkùkù òun ni màmá. tó gbogbo ẹ̀yin ọmọ Òkùkù ní ìpínlẹ̀ Ọ̀ṣun gbogbo ẹ̀yin ọmọ Kwara gbogbo wa Yorùbá lápapọ̀ Nàìjíríà àti gbogbo ẹni tí ó bá ti kọ́ ẹ̀kọ́ kan tàbí méjì látara eré ọlọ́kùnrin ẹ̀kọ́ tí àwọn àyè tó ti ṣe nígbà tí wọ́n wà ní tí gbogbo ẹ̀ tó jí pépé dáadáa ẹ jẹ́ ká dìrọ̀ lọ́kí láti lè fi ṣàánú fún wọn kò ní tó pọ̀ ṣáàbì. wọ́n ṣe fíìmù wọ́n ti wá ń bá ṣe sinimá bọ̀ tọdún mélòó báyìí. tó ti bẹ̀rẹ̀. ilẹ̀ ta sí màmá ti lé 50. ní diṣẹ́ yẹn. bẹ́ẹ̀ni àti sisi náà ti ń ṣe. wọ́n ti ń ṣe. kán tó bí ẹ̀gbọ́n mi náà ti ń ṣe. then ọkọ wọn bọ́n náà ti parí ọkọ wọn ńgbà yẹn. ọkọ wọn gangan ló sọ wọn do ní tíátà. kí ló kọ ọkọ wọn yẹn. ọkọ wọn ni Bísí Alhaji Bísí Gbóyè Alhaji Bísí Gbóyè aka tìró àhọmọjú tìró àhọmọjú. so wọ́n ní màmá tiẹ̀ láǹfààní láti lọ sí hajj bí ẹ̀mí ló ń lọ. màmá lọ sí hajj àwọn àtọkọ wọn jọ lọ hajj nígbà tí Jàbárù rán gbogbo àwọn onítíátà lọ ìgbà àkọ́kọ́ nìyẹn. màmá ẹ wọ́n lè lọ sí hajj ẹ wọ́n lè lọ sí Mẹ́kà ẹ̀mí lè lọ sí Mẹ́kà. ó ní ẹ̀mí ló lẹ́ lọ. ẹ̀ẹ̀mejì lọ Mẹ́kà ẹ̀ẹ̀mejì ni. ìgbà àkọ́kọ́ 1990 ìgbà àkọ́kọ́ ní 1990 ìgbà ìkejì ní 1992. ta ló mú ọ lọ 1992. 1992 kódà bàbá kí ni bàbá yẹn bàbá. tí wọ́n ń gbìyànjú láti sọ ni pé gbogbo àwọn ajílẹ̀yẹ làwọn jọ lọ nígbà àkọ́kọ́. mama as a mother ẹ ṣàlàyé irú èèyàn tó jẹ́ as a mother ẹ̀yin kọ́ àwọn náà ní question yẹn. ìyá ìbejì ọmọ aráyé jẹ́ ìyá
tí ó yẹ kí ọmọ ó kẹ́ kí ọmọ ó gẹ̀ tó ló tọ́ ọmọ bó ṣe jẹ́ ọwọ́ kan tó kò wá pé ọwọ́ kan bóyá torí pé Ọlọ́run wá jẹ́ kí ọmọ wọn ni torí ó gbé ọmọ lórí gan ṣùgbọ́n ó yọ Ọlọ́run mọ bó ṣe ṣiṣẹ́ tó bá ṣe yí pé bí ẹ̀dá bá ṣe tọ́mọ láyé ló ṣe ń jèrè ọmọ ni ó wà nù ẹni tó yẹ kó jèrè ọmọ torí ipò tó wà lọ́jọ́ òní ọmọ ló sọ ọ́ dà bẹ́ẹ̀ ó yẹ kó ti ga jù báyìí lọ nínú tíátà tó bá ní ilé tó ti yẹ ilé tó ti kọ́ ti tó yẹ báyìí iye ọkọ̀ tó ti rà ti tó yẹ báyìí ó yẹ kó tó bẹ́ẹ̀ ó yẹ kó jù bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n ọmọ ló fi tọ́ bóyá bá a ṣe ju méjì péré lọ tó ó dúró nídúró pé àníṣẹ́ ṣùgbọ́n Ọlọ́run ló ní dédé ó gbogbo tó bá dé ẹ̀dá láyé ó yí Ọlọ́run. ọmọ ọkùnrin tí ó ṣaláìsí yẹn irú èèyàn wo ni iṣẹ́ wo ló ń ṣe. Sọfíọ̀ ni iṣẹ́ Sọfíọ̀ ló ń ṣe Ọlákúnlé lórúkọ ẹ̀ ọmọ Ọlágòkè Ọlákúnlé lórúkọ. so bàbá tí ro ẹ̀nà bí fún. bàbá tí ro ọ̀nà bí Kúnlé fún ṣùgbọ́n bàbá tí ro ló tọ́ Kúnlé dàgbà. ṣé bàbá tí ro bẹ́ẹ̀ fún àbí. bàbá tí ro náà bí èmi fún kódà bí mo ṣe ń sọ yìí á máa ya ọ̀pọ̀lọpọ̀ onítíátà lẹ́nu pé àṣé tìró ọ̀kan ló bí Kúnlé torí kò sẹ́ni tó mọ̀ pé kì í ṣe tìró ló bí Kúnlé. Allahu Akbar. kò sẹ́ni tó mọ̀. wọ́n fẹ́ tọmọtọmọ ni wọ́n fẹ́ tọmọtọmọ kódà ìgbà tẹ́mi gan dàgbà mo ti gbọ́n dáadáa kí n tó gbọ́ pé à ń ṣe bàbá kan ìgbà tí mo gbọ́ ó mọ́ mi lójú mi fúnra mi mo gbé fóònù mo pè yálé ìyá mi mo bí léèrè pé ẹgbọ́n màá mi ṣé tòótọ́ ni bàbá mi kọ́ ló bí Kúnlé gbogbo wọn kò sẹ́ni tó fẹ́ sòótọ́ ọ̀rọ̀ fún mi di bí mo ṣe sọ̀rọ̀ kò sẹ́ni tó lanu sọ́nú ẹbí bàbá mi pé àwọn kọ́ làwọn bí Kúnlé. ọ̀tọ̀ ọmọ yẹn ń gbà ayé ẹ̀. nígbà tó ń gan wà láyé òun gan fúnra rẹ̀ máa ń sọ pé òun ò mọ bàbá kankan ju tìró lọ. ìhà wa ni ẹni yẹn kọ sí màmá nígbà ayé rẹ̀. ìgbà tí Ọlákúnlé wà láyé alábàárò màmá ni ó jẹ́ kí n mọ̀ ẹ má sunkún o ẹ tún ti bẹ̀rẹ̀ sí. ẹ̀wọ̀n wọn ń gbé yín lọ onílẹ̀ máa kúrò níbà ẹ tún bẹ̀rẹ̀ sí. onílẹ̀ máa kúrò òní. it's good oya it's good oya. ẹ sunkún yẹn dáadáa. oya. èyí ni ọ̀rọ̀ Yorùbá fi yé mi pé àkọ́bí obìnrin ó ní ọ̀rẹ́ obìnrin bó ṣe jẹ́ ọkùnrin tó òun àti màmá close ju èmi gan lọ tó ṣe pé èmi gan tí mo jóbìnrin mò ń jowú ẹ̀ wọ́n close débi pé tí màmá bá ra aṣọ ẹyọ kan kó tó wọ aṣọ sọ́rùn Kúnlé lákọ́kọ́ gbọ́ Kúnlé ló máa pè mí ló máa sọ pé ṣé o mọ̀ pé màá mi ra aṣọ báyìí ọ̀rẹ́ àárín wọn ó rẹ́ débi pé tí Kúnlé bá ní girlfriend lónìí kílẹ̀ òní yìí tó ṣú ìyá ẹ̀ máa gbọ́ sí pé òun ní girlfriend so àárín àwọn méjèèjì close gan-an. jẹ́ ní ẹ ti bímọ tó ṣàbíamọ kó tó dé bó lọ. Ọlọ́run yọ̀ǹda fún kó ṣàbíamọ. then ikú tó bá pa ẹni yìí kí irú àìsàn ló pa nígbà yẹn báwo lè ṣẹlẹ̀ gan. ìgbà tí a bẹ̀rẹ̀ sí ní ṣe tẹ́sítì lóríṣiríṣi wọ́n jẹ́ kó yé wa pé wọ́n ní nǹkan kan ó ti jẹ inú ọkàn ẹ̀ pé nínú heart ẹ̀ ibẹ̀ wú ó ní ọyún wọ́n ló ní ọyún so nígbà tó wáyá àwọn oògùn tó ń lò antibiotics ló di pé ẹ̀jẹ̀ wá bẹ̀rẹ̀ sí ní gbẹ lára ẹ̀ nígbà tí ẹ̀jẹ̀ wá ń gbẹ lára ẹ̀ wọ́n wá recommend pé kán máa fún un ní ẹ̀jẹ̀ nígbà tí wọ́n tó wá di pé kán fún un lẹ́jẹ̀ ni pé tó bá ti gba ẹ̀jẹ̀ kan tán kílẹ̀ tó ṣú ẹ̀jẹ̀ yẹn á tún gbẹ. kò dẹ̀ ní spiritual inclination nù. òun yẹn ló jọ wá lójú ibi tó ti yà wá lẹ́nu nìyẹn bó ṣe ń gba ẹ̀jẹ̀ ló ń gbẹ nígbà tó gba ẹ̀jẹ̀ lórí méje tó ṣe pé bọ́n ṣe ń gbà tán ló ń gbẹ bọ́n ṣe ń gbà tán ló ń gbẹ bí mo ṣe ń sọ̀rọ̀ yìí gbèsè àìsàn ọmọkùnrin tá à ń wí gbèsè àìsàn ẹ̀ ṣì wà ńlẹ̀ gbèsè tó wà nílẹ̀ fún àìsàn ẹ̀ kì í ṣe 500,000 mọ́ torí àìsàn ẹ̀ gbọ́n owó lọ gan 0034857148 Access Bank Adéníkẹ́ Gbóyè. àwọn tó ń jọ̀rọ̀ ẹ̀ màmá tó ń jọ ń ṣe tí a tó ń kóra wọn káàkiri ń gbà yẹn àwọn olè ń rí báyìí àwọn ọlọ́jọ́ jẹ́ abẹ́ṣikáwọ́ gbà yẹn. ìyá Bísọ́lá inú bàtà wàhálà ọ̀rẹ́ tímọ́tímọ́ dìjọ ni wọ́n nínú iṣẹ́ tíátà Ẹgẹrẹ ọ̀rẹ́ tímọ́tímọ́ jọ ni wọ́n nínú tíátà Madam Ṣajẹ́ ọ̀rẹ́ tímọ́tímọ́ jọ ni wọ́n nínú tíátà Yétúndé Wùmí ọ̀rẹ́ ń dìjọ ní gbogbo wọn
gbogbo wọn dìjọ ń ṣe Ìyábọ̀ Òkò pàápàá Ìyábọ̀ Òkò màmá yẹn gan sick. ọlọ́wọ́ ọ̀tún màmá ni ọ̀rẹ́ tímọ́tímọ́ gidi làwọn àti Ìyábọ̀ Òkò so àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo àwọn tọ́jọjọ́ rẹ̀ tọ́jọ jẹ́ Sàwáwù wọ́n pọ̀ Fàlíwèrè pé Sàwáwù jọ ni wọ́n ọ̀rẹ́ ni gbogbo wọn wọ́n jọ ń ṣe. ṣé wọ́n ti ẹ̀ mọ̀ pé nǹkan báyìí ṣẹlẹ̀ sí ìyá báyìí. gbogbo wọn náà Madam Sajẹ ńkọ́. Madam Sajẹ àwọn náà ń pè wọ́n ń pè. wọ́n ń béèrè pé báwo ni. àwọn yòókù ńkọ́. gbogbo wọn náà wọ́n ń gbìyànjú gbogbo wọn náà wọ́n ń gbìyànjú gbogbo wọn náà ń gbìyànjú náà ń pè. ẹ̀yin kò sí nǹkan tó ń ṣẹlẹ̀ these days ni pé tá a bá lọ ní tíátà a máa rọmọ wọn náà bẹ iṣẹ́ ògùn lẹ́yìn ṣe. iṣẹ́ èmi náà ń ṣiṣẹ́ tíátà ṣùgbọ́n hairdresser ni mí mo ń ṣe hairdresser mo dẹ̀ tún ń ṣiṣẹ́ Olúwa. ok but tíátà yẹn náà lẹ́ẹ̀kọ̀ọ̀kan ṣùgbọ́n tíátà ìyálẹ̀ ń bá ṣeré ni àbẹ́yẹn náà ní group tẹ́yìn náà ń tẹ̀lé. inú group màmá ni mo wà ṣùgbọ́n ṣe mọ ọmọbìnrin ò ní ṣe ọkọ ló fà mí sẹ́yìn ṣùgbọ́n ọkọ mi kú ní last year and year before torí àti bọ́ sí year mi ó kú ní year before ìgbà yìí ni mo yẹ̀ṣẹ̀ lè sọ pé bóyá mo free láti ṣe ohun tó wù mí. wọ́n nígbà yẹn èyí náà fẹ́ ṣe. mo fẹ́ ṣe ṣùgbọ́n ọkọ ò gbà mí láyè. restriction wà tó ọlọ́run ṣàánú wa ọlọ́ba gbọ́ gbẹ̀sẹ̀ sọ.